أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ fún Ọlọ́run atọrọ kí Ọlọ́run àti gẹrẹ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kó kárí gbogbo àwọn sahaba anabi kí ìkẹ́ náà kárí gbogbo àwọn aráalé anabi kó kárí gbogbo àwọn ẹni rere tí wọ́n jíṣẹ́ Ọlọ́run àwọn ẹni rere tí wọ́n ṣe ẹ̀sìn tí wọ́n fi ara gbolẹ̀ fún Ọlọ́run ṣáájú tí wọ́n ti lọ bọ́ Ọlọ́run àtàwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn tó jẹ́ àmọ́ Ọlọ́run tó jẹ́ àmọ́ nábì ní gbogbo àwọn àfáà wa àwọn òbí wa Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn àwọn tó kù láyé Ọlọ́run kẹ́ wọn ní ìkẹta yìí kíkẹ́ náà dérí wọn. Akí gbogbo ẹni tí ń wò wá tí ń gbọ́ wa ní dédé àsìkò yìí wípé assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Ọlọ́run ọba adẹ́dá tó ní kí Jímọ̀ tèmi ó ṣe ojú ẹ̀mí wa tí ó ti pè wá sọ́dọ̀ àdúpẹ́ lọ́wọ́ ọba náà kó má ṣàjẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ láyé abẹ́ kó já mọ́ ṣe wọ́n nínú ìsìlámù ìmánu àti ẹ̀sánù la ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam. àti ń pìtà nábì fúnra wa àti ń bára wa sọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìgbà lọ́dọọdún tá a bá ti mú oṣù rabiul awwal àti intensify ọ̀rọ̀ wa nípa nábì sallallahu alayhi wa sallam torí oṣù tí a bí ànábì sallallahu alayhi wa sallam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n gbé ànábì sallallahu alayhi wa sallam dìde lójíṣẹ́. oṣù náà tún ni ànábì ṣe hijira lọ sí madina láti Mẹ́kà. oṣù náà tún ni ànábì tún lọ bọ́lọ̀ so ó jáde gẹ́gẹ́ bí oṣù ànábì láti fi máa dára wa lẹ́kọ̀ọ́ tó fi rárá wa létí ntọ́pọ̀ nípa ìwà àti ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam. tá a bára ń bára sọ̀rọ̀ ànábì tá a ti sọ̀rọ̀ àwọn sàhábà rẹ̀ tá a sọ̀rọ̀ àwọn tó pẹ̀lú ẹ̀ jíṣẹ́ ọ̀rọ̀ wo tí pé ọ̀rọ̀ yẹn kù díẹ̀ kò pé torí pé ànábì kọ́ ló dáṣẹ́ ṣe o wọ́n ní kì í dá igbó jẹ́ àpapọ̀ igi ní jẹ́gbó. àwọn kan ni wọ́n support ẹ̀ financially wọ́n fowó support ànábì àwọn kan ń lówó lọ àwọn ni àmọ́ gbogbo àtẹ bá lógun yá gbogbo nǹkan tẹ bá ṣàní wàá lò sí ó ti yá tànàbí báyìí sọ fún wọn kó ti yá ó ti yá náà nìyẹn wọn kì í gbó lẹ́nu. àwọn kan fìyẹn lẹ̀ àwọn kan fowó lẹ̀ wọ́n tún fìyẹn náà lẹ̀ so kí ni àní sọ̀rọ̀ wọn sí kí là ní fọn rere wọn fáyé sí. ànábì sallallahu alayhi wa sallam gangan appreciate wọn inú rẹ̀ dùn sí wọn yọ́nú sí wọn Ọlọ́run náà appreciate wọn ṣíṣàkúrò lọ́lọ́run ní ẹ bá ṣe dáadáa inú Ọlọ́run ó dùn yóò dẹ̀ fi hàn yẹn pé ó ṣe dáadáa mo láìkì tó ń ṣe yẹn. Ọlọ́run fi revelation confam àwọn sahaba ridwanullahi alayhim pé dáadáa tẹ̀ ń ṣe yìí mo fẹ́ bẹ́ẹ̀ mo appreciate ẹ̀ bẹ́ẹ̀ tí ẹni bí yàn bá ṣe dáadáa ó ṣe fẹ́rí ààrẹ bí yàn bá ṣàìdá ó ṣe fẹ́rí ààrẹ tòun ti bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé eré ara wọn lásán wọ́n ń ṣe fún ṣe bí wọ́n ṣàgbà ládàá Ọlọ́run tún sọ àyà kalẹ̀ láti fi confam pé ẹ̀dá àmọ́ láìkì yín bẹ́ẹ̀ ṣe ṣe yẹn tẹ́ mi lọ́rùn mo yọ́nú sí yín mo foríjì yín ń sọ bẹ́ẹ̀ fáwọn sahaba ridwanullahi alayhim. nígbà tọ́lọ́run bá ń fọn rere wọn kí lè táwọn náà ní fọn rere wọn kí lè táà ní sọ dáadáa nípa wọn kí lè táà fẹ́ máa wá láìfi àwọn sahaba tọ́lọ́run gangan fúnra ara rẹ̀ ọmọ tọpinpin láìfi wọn tọ́lọ́run sọ dáadáa wọn ẹbí wọn ṣáà níbi tí wọ́n kù sí èyí ṣe tọ́lọ́run ọmọ kabi tí wọ́n kù sí lójoojúmọ́ tó wá jẹ́bi tí wọ́n dá sí lọ́lọ́run máa sábà sọ nù alukur'an Ọlọ́run wa ní muhammadun rasulullah muhammad òjíṣẹ́ Ọlọ́run kò dákẹ́ síbẹ̀ kó máa sọ̀rọ̀ ànábì nìkan ó ní walladhina ma'ahu òun àtàwọn tán wà pẹ̀lú ẹ̀ ní àwọn sahaba tóun nìkan kọ́ ní í ṣe bóun kùránì ṣe dọ́dọ̀ ló ṣe dọ́wọ́ wa lé ní èmi àti ẹ àrí kọ́pì gbà lọ́wọ́ ànábì direct èmi àti ẹ àrí kọ́pì kùránì gbà lọ́wọ́ ànábì direct àwọn kan ló gbé wá bá wa àwọn wo ni wọ́n ṣàmọ́nà yẹn tí wọ́n yọ kúrò ń bẹ̀ pé ẹyẹ ẹja yọ gangan yìí kúrò ń bẹ̀ tí wọ́n fi àwọn kankan kún pé ẹ jẹ́ ká fi àwọn tínú wa yìí ti fẹ́ nú wa yìí ká fi kún àwọn wo ni wọ́n ṣàmọ́nà yẹn kùránì tá à ń pè kùránì àwọn wo wọ́n ṣàmọ́nà àwọn sàhábà náà ni so ọlá yẹn tún padà sọ́dọ̀ àwọn sàhábà ridwanullahi alayhim so láfi gbọ́dọ̀ máa sọ rere ń pa wọn láfi gbọ́dọ̀ máa fojú rere wò wọ́n Ọlọ́run sọ rere ń pa wọn ó ní muhammadun rasulullahi walladhina ma'ahu Ọlọ́run wá ròyìn wọn pẹ̀lú dáadáa tọ́pọ̀ wọ́n wá bá ọ̀rọ̀ débi tí ń sọ pé wa mathaluhum fil injil àpèjúwe àwọn sàhábà àṣẹ tí ń sọ̀rọ̀ àwọn sàhábà àti gbogbo àwọn àjọ ànábì àṣọlọ́run tí ń sọ̀rọ̀ wa gan kí ó tó gbé ànábì dìde Allahu akbar ó sọ̀rọ̀ wa fún ànábì Ìsá yín wá ń sọ fún ànábì Ìsá nínú revelation tó fún ànábì Ìsá tí ń jẹ́ injil wípé àwọn ìjọ tí máa gbé dìde lẹ́yìn tí wọ́n bá lọ ìjọ muhammadu ànábì àtàwọn ìjọ rẹ̀ ó dàbí zaren irúgbìn kan àkàrájà shata'ahu irúgbìn tó mú gbòǹgbò jáde tí gbòǹgbò rẹ̀ ti wọlé ìwọ́n bẹ̀rẹ̀ sí ni mo mú ẹ tuntun jáde fastaghlaba ìwọ́n strong wastawa ala suqihi àwọn branches igi yẹn àwọn ẹtútún igi yẹn wá dúró dáadáa lórí ìpìlẹ̀ wọn wọ́n dúró lórí ẹtútún wọn ò yapa ẹtútún ìyẹn ni pé àwa tá a dé gbẹ̀yìngbẹ̀yìn àyapa àwọn sàhábà ìyapa ìpìlẹ̀ tí wọ́n ti ń jà nẹ́bí àwa náà yapa àwọn sàhábà á dúró lórí ìpìlẹ̀
adúró lórí ìpìlẹ̀ amọ̀rírì wọn pé bọ́n ti ń ṣe yìí làwọn náà fẹ́ máa ṣe àdọ́yé wọn la fẹ́ fi máa gbẹ́sìn yìí ìlànà wọn la fẹ́ máa rìn àkúrò ńbẹ̀ appreciate wọn ṣé ẹ mọ̀ pé ẹ tuntun àti gbòǹgbò lọ́lọ́run fi wá wí pẹ̀lú àwọn sàhábà ridwanullahi alayhim ṣé ẹ mọ̀ pé ẹ tuntun igi tẹ́ ẹ bá ti gé branch igi kan tẹ́ ẹ bá ti ya ọwọ́ igi yẹn yìí tẹ́ ẹ ya ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ yẹn ó ti digi ìdáná ó ti digi tí kò lè méso wá mọ́ toró ti kúrò lórí ìpìlẹ̀ bẹ́ẹ̀ ni tá a bá kúrò lórí ìpìlẹ̀ àwọn sàhábà àbí tá a bá ti fojú bú àwọn sàhábà tá a ní wọn ọ̀dà wọn mẹ̀sìn ṣe tá a lọ́dàlẹ̀ ni wọ́n ń pé wọ́n dalẹ̀ ànábì tá a ti ń fojú tí ọ̀dà wò wọ́n gbogbo bad stories táwọn èèyàn ń sọ pa àwọn sàhábà tá a bá ti bẹ̀rẹ̀ sí ní mọ́ listing sí ẹ tuntun wa ti kúrò lórí gbòǹgbò rẹ̀ ó ti digi ìdáná odò wa ti gbàgbé orísun rẹ̀ ó ti di ní tí ọ̀gbẹ́ tá a bá ti gbàgbé ìpìlẹ̀ wa láfi gbọ́dọ̀ rán ara wa létí ọ̀rọ̀ àwọn sàhábà tá a bá ti ń sọ̀rọ̀ ànábì ká máa fọn rere wọn fún gbogbo aráyé ṣé ti wàhálà tí wọ́n ṣe ní kárò ni ṣé ti wàhálà tí wọ́n ṣe ń di ẹ̀sìn ní kárò ni lànàbì fi ń sọ pé ṣé aráwọn sàábí wọ̀nyí ẹni bá nífẹ̀ẹ́ wọn èmi ló nífẹ̀ẹ́ ẹni tá a bá fẹ́ mọ àpẹẹrẹ ẹni tó nífẹ̀ẹ́ ànábì ẹ wò ó ṣe fi àwọn sàhábà ń bẹ lọ́kàn rẹ̀ ẹni tẹ́ bá ti rí tó bá ti kórìíra àwọn sàhábà ànábì ó kórìíra ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní fabi hubbi ahabbahum ẹni bá nífẹ̀ẹ́ wọn èmi ló nífẹ̀ẹ́ lójú ó nífẹ̀ẹ́ wọn ẹni tẹ́ bá dẹ̀ di tó kórìíra wọn tí ń fojoojúmọ́ wá láì fi wọn káàkiri tí ń kàkàkùkà káàkiri ẹ fabi bughdi abghadahum èmi ló kórìíra lójú kórìíra àwọn sàhábà ànábì ridwanullahi alayhim ọlọ́mọdé akórìíra ànábì ọlọ́mọdé akórìíra àwọn sàhábà olóore wa ni wọ́n olóore wa tí yìí ò gbọdọ̀ gbàgbé ni wọ́n ẹ wo ń tẹ́ṣe lójú ogun Badr ìyẹn ti tó wá sí ó ti tó ní tí yẹn fi máa kẹ́kọ̀ọ́ pé ọlọ́run fa àwọn eléyìí ṣàánú ànábì ó fi wọ́n ṣàánú gbogbo wa ó fi wọ́n ṣàánú Islam wọn mọ̀ ipá wọn lọ jagun wọ́n jáde ńlé ní jáde pé ọ̀tọ̀ ní purpose tó gbé wọn jáde wọ́n wá dé Badr níbẹ̀ wọ́n ti realize pé kíní ìtìdógún Madina ò ṣe padà sí mọ́ pé ẹja lọ palẹ̀ mọ́ ká lọ kó nǹkan ogun kò ṣe padà sí mọ́ àwọn ará Mọ́kà ti dé ọ̀dọ̀ wọn pẹ́kípẹ́kí àwọn tẹ́lẹ̀ ń bọ̀ láti Mọ́kà ara 1000 ni wọ́n àwọn ànábì àtàwọn sàhábà ridwanullahi alayhim wọn kọjá 300 ó lé díẹ̀ ni wọ́n so wọn àpalẹ̀ mọ́ àìsàn ìdá àlè lẹ́ni tó gun nǹkan ọ̀gùn nínú àwọn nǹkan ọ̀gùn ṣẹ́dẹ̀ wọ́n pé lójú ogun yàrá bá gun nǹkan ọ̀gùn yóò rogun jà ju ẹni tí nǹkan rìn lẹ́lẹ́ lọ tí ń fẹsẹ̀ gbolẹ̀ àwọn 4 péré nínú àwọn lórí nǹkan ọ̀gùngùn wọn ò kó nǹkan ọjà wọn ò kó nǹkan ìjà dání wọn ò kó nǹkan ogun dání ọwọ́ adogun ó dìjà lànàbí wa ń bi wọn pé kí ni ká ṣe àṣírù àlàyé ẹ fún mi mọ̀ràn ànábì fẹ́ fi kí kálukú gbé confirmation jáde kọ́fẹ́nu ara ẹ̀ confirm kó ti yá rẹ́dí àtìjà gbogbo wọn là ní fiọ́lẹ̀ o àní ṣe báwọn ọjọ́ ànábì Musa ṣe ṣe tí wọ́n ní idhhab anta wa rabbuka faqatila inna hahuna qa'idun àtẹ̀lé gbogbo ntọ́ bá ti pa á láṣẹ àṣetán àti ṣe wọ́n fẹ̀mí wọn lẹ̀ wọ́n take risk tó huge ẹni tí àwọn kèfèrí náà wá ń pẹ́ kó wá lọ bá wọn wo àwọn mùsùlùmí wá yọjú wò wọ́n mélòó ni wọ́n ìgbà tí yẹn dé ọ̀dọ̀ àwọn ará Mẹ́kà níbi táwọn àwọn ará Mẹ́kà mu'askar wọn wà ó ní àwọn ọmọ kọjá 300 nígbà ara 300 ni wọ́n àwọn kèfèrí rẹ̀ ní kí ha 300 lásán àti pa wọ́n tán ọwọ́ tẹ̀ wọ́n ó ní ẹ wo 300 tó ju 300 lọ ni wọ́n o 300 tó ju thousands lọ ni wọ́n ó láwọn tí mò ń wò yìí ikú ní bẹ ní ọkàn wọn ó ní ra'aytul balaya tahmilul manaya ikú mórí lójú wọn wọ́n nífẹ̀ẹ́ kú kọjá nǹkan mi ìròyìn àwọn sàhábà fáwọn kèfèrí pé àwọn tẹ́ fẹ́ bá jà yìí ikú wọn wá ẹ̀yin wá jà nítorí kẹ́ ẹ má bàa kú àwọn wá jà nítorí káwọn wá kú tanìjáre ọ̀tọ̀ fùjù àwọn eléyìí wá wọn wá ta tán sí i lọ́rùn nítorí wọ́n gbàgbé pé táwọn bá kú àwọn ń lọ wà àlìjánnà straight ikú yẹn gangan ni wọ́n wá wọ́n nígbàgbọ́ nínú mẹ́sẹ̀jì tá ànábì fún wọn pé ẹ bá ti kú ẹ̀ ń lọ àlìjánnà wọ́n wá dá wọn lójú débi pé wọ́n fẹ̀mí lẹ̀ ó ní bí n ṣe ń wò wọ́n yẹn ìkọ̀ọ̀kan wọn ò ní kú láì make sure pé òun pàkan nù yín tẹ́yìn 300 bá dẹ̀ kú nù 1000 yìí ẹ mọ̀ pé ayé yín ò lè dùn mọ́ lẹ́yìn eléyìí láti gbà náà ẹ̀rù jẹjẹ ti bá àwọn kèfèrí pé ṣe pogun táwọn tọrùn bọ̀ yíyọ́ tọ́ọ̀fù báyìí ọlọ́run wá àwọn sàhábà ọlọ́run wá ní wọ́n rogun náà jà wọ́n win ní ogun àwọn 300 ọlọ́run fún àwọn màláíkà support wọn kí la fẹ́ lò ní pé wọ́n fẹ̀mí yá ọlọ́run nítorí kí islam yóò lè tèmi àti ẹ lọ́wọ́ lé ní ká lè gbádùn ẹ̀ kó wá lè do wọn ọbẹ̀ ohun táwọn afọ bẹ́ẹ̀ yọ̀ jẹ islam wá rọrùn fẹ́mi àti àwa ń gbà àwa ń ṣe é bó ti wọ̀n wá Allahu akbar agbọ́dọ̀ mọ rírì àwọn tí wọ́n ṣe gbogbo wàhálà yìí wọ́n jagun Uhud àwọn tí òrogun Badr lọ́ndà táwọn ọmọ ìpógun ní ọ̀rọ̀ yẹn ó dogun àwọn wà Mádínà ọfà àti gbogbo wọn fi ara ń ta wọn pé àwọn náà fẹ́ jagun sójú ọ̀nà ẹ̀sìn gbogbo wọn pọ̀ jáde wọn lọ jagun Uhud lójú ogun Uhud díẹ̀ ló kù kọ́wọ́ ti ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ àwọn kèfèrí
àwọn sàhábà wá fi àyà wọn dá ìyà kọ ọfà tí kan bá kú tó ṣubú lulẹ̀ ẹlòmíì ó tún bọ́ bẹ́ẹ̀ nù wọ́n fà nẹ́bì sẹ́yìn wọ́n wá kọjú sí ọfà báyìí wọ́n wá ń tẹ́wọ́ gba àtẹ́lẹwọ́ wọn fi ń gba ọfà ridwanullahi alayhim wọ́n kú nítorí ànábì wọ́n kú nítorí kẹ́sìn nítorí Islam radiyallahu ta'ala anhum ajma'in. ṣerú àwọn bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n máa wá láì fi wọn káàkiri kí wọ́n máa wá bí wọ́n kù sí kí wọ́n máa ka ìtànkítàn pa wọn. wọ́n jagun Ahzab táwọn kèfèrí tí wá kó wá bá wọn Madina Uhud tá a sọ wọn kó wá bá wọn Madina ni wọ́n tún ja Ahzab náà àwọn kèfèrí tí wá kó gbogbo àwọn kèfèrí wọn syndicate káàkiri wọn kó wọn ránṣẹ́ pé dodo kèfèrí àwọn àgbààgbà kèfèrí kí ẹja palẹ̀mọ́ wọn lẹ̀ ká finish wọn ká delete wọn kí wọ́n tán bẹ̀ wọn á wá Madina gbogbo àbáwọlé wọn ti fẹ́ attack wọn. Allahu akbar. àwọn sahaba ridwanullahi alayhim wọ́n tún dúró sim lẹ́yìn àwọn mùnáfìkì táwọn ti sá sẹ́yìn àwọn sahaba nabi ridwanullahi alayhim wọ́n dúró sim ti ànábì pé gbogbo tí ó bá ṣẹlẹ̀ àrẹ́dì láti fẹ̀mí wa yá. wọ́n jagun Hudaybiyah wọ́n attempt nígbà tí wọ́n lọ ṣe umra wọ́n tẹ̀lé ànábì sallallahu alayhi àwọn mùnáfìkì ò lè lọ àwọn kára Mẹ́kà tán kógun wá jà wá Madina tí tá à ń sá lójoojú tá à ń sá fún wọn àti wá tẹ̀lé wọn Muhammadu lọ bá wọn nílé wọn ní bẹ́ẹ̀sì wọn gẹ́gẹ́. ọdún kejì tó tẹ̀lé ọdún tí táwọn kèfèrí wá jagun Ahzab Madina òun làwọn ànábì sallallahu alayhi wa sallam tó sọ pé ẹjá lọ ṣe umra ní Mẹ́kà àwọn kèfèrí ò lè àwọn mùnáfìkí ò lè tẹ̀lé ànábì àwọn sàhábà tó tẹ̀lé ànábì láwọn sàhábà gangan láwọn mùmínì àwọn olùgbàgbọ́ gangan wọn lọ bí 1300 sí 400 wọ́n tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam lọ sí Mẹ́kà láti ṣe umra ṣe mọ̀ pé umra wọn lọ sí wọn mú nǹkan ìjà dání wọn palẹ̀mọ́ ogun wọn palẹ̀mọ́ wàhálà wọn palẹ̀mọ́ fìtínà wọn lọ bẹ̀ lálàáfíà aṣọ ẹni tí ó ṣe umra ní bẹ lára wọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ funfun tí ò sí pé tó bá dogun lẹ́ẹ̀kan náà ń bó lásàárẹ̀ aṣọ wọn yẹn gan ò lè aláwọ̀ wọn láti sáré kò lè aláwọ̀ wọn láti jà nínú aṣọ yẹn wọ́n wà tọrọ ti di pé wọn ló ti di wàhálà o Usmanu tá nẹ́bí ẹran wọ Mẹ́kà nke lọ́ọ́ gbà yọ̀ǹda pé a fẹ́ wá ṣe umra ni àbá wàhálà wa o ìlú bàbá wa kú ni alẹ́ tọ́ sí ẹ fún wa yọ̀ǹda ká ṣe umra ká dẹ̀ mọ yẹ́yìn padà ká mọ́ lọ wọn bá rí Usmanu bọ̀rọ̀ wọn ṣe bọ́n ti pa Usmanu àwọn kan gbérú mọ̀ wá bá nẹ́bí kí wọ́n ló ti dogun o wọn náà ti pa Usmanu o ni ànẹ́bí bá ní ó yẹ já mọ́ ṣe bí hàn tó ti dogun àbí ó ti dogun ẹ̀yìn wò lẹ́jà lẹ́tẹ̀lé mi ja ogun yìí láìsí dà lọ́wọ́ wọn láìsí nǹkan kan wọ́n dẹ̀ ń bá nẹ́bí gbá agirimẹ́ntì lábẹ́ igi pé èmi rẹ́dì lọ́lọ́run ní ẹ lè ṣe báyìí ẹ lè take irú risk báyìí ó dà mo yọ́nú sí gbogbo yín àfẹnìkan péré tí ó bá wọn gbá agirimẹ́ntì jọ náà Ọlọ́run ní laqad radiyallahu anil mu'minina idh yubay'unaka tahta ash-shajara mo yọ́nú sí gbogbo àwọn mùmínì tí wọ́n bọ́ gbá agirimẹ́ntì yẹn mo yọ́nú sí wọn. Ọlọ́run má ṣe yọ́nú sí mi náà kó yọ́nú sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tíyẹn bá ti rí yọ́nú Ọlọ́run kí ló tún kù mọ́. àwọn Sufi ló dá wa lẹ́kọ̀ọ́ ṣé lẹ́yìn ridwanu Ọlọ́run ṣé gádọ́bù tún máa tẹ̀lé sọ́lọ́run tún máa yọ́nú kó tún bínú lẹ́yìn ibi ilẹ̀ lẹ́yìn yọ́nú ṣé bí ó ti mọ̀ yí pé gbogbo àṣìṣe tí yóò ṣe nígbẹ̀yìn ayé ẹ̀ pátápátá ń ló ti mọ̀ kó tó yọ́nú Ọlọ́run ti mọ̀ tí wọ́n padà ṣe nígbẹ̀yìn ayé wọn kó tó yọ́nú sí wọn lọ́jọ́ kìíní nígbà tó ti mọ̀ pé wọ́n padà bínú sí wọn kí ló tó yọ́nú sí wọn tó nígbà náà ló jí wọn sọ pé nígbà tọ́lọ́run ti yọ́nú ó dẹ̀ sì mọ̀ pé wọ́n padà ṣàṣìṣe kan kó tó yọ́nú ajá sí pé ó ti rí gbogbo àṣìṣe òun ó ti tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ pé tòun ta àṣìṣe wọn mọ yọ́nú sí wọn lójú ọ yọ́nú sí wọn Ọlọ́run má ṣe yọ́nú sáwa náà gbogbo wọn yìí ló já mọ́ fọn rere wọn lẹ́yìn náà wọ́n tún jagun Tabuk lásìkò oòrùn míyàn bá ti rí wẹ́dà ilẹ̀ Lárúbáwá tóòrùn bá gbóná èèyàn ó ti mọrú wàhálà tí wọ́n dájú kọ nígbà náà lásìkò oòrùn táwọn mùnáfíkí ò lè lọ tí wọ́n take excuse nǹkan sorry nǹkan ó tún wájú àsìkò tí àsìkò ọ̀dá wọn ní tí wọ́n jẹ ní Madina àsìkò ńlá nẹ́bì ni wọ́n tún ká lọ wọ́n á lọ́jú ogun Tabuk Ọlọ́run iṣẹ́ ṣe yìí tán Ọlọ́run wa ń sọ pé mo ti yọ́nú sí as-sabiquna al-awwaluna minal muhajirin Ọlọ́run ní radiyallahu anhum mo yọ́nú sí gbogbo yín wa otun walladhina taba'uhum bi ihsan àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀ lójú ọ̀nà lànà wọn tó ẹ́ pé lẹ́yìn ìgbà náà lòun gba ìsìláàmù tóun náà ní lórí mo ní mo yọ́nú sí gbogbo yín Ọlọ́run níbẹ̀ tí ń ṣe yẹn ti tẹ́ mi lọ́rùn mo foríjì yín mo yọ́nú sí yín Ọlọ́run má ṣe yọ́nú sí àwa náà àwọn yìí ló já máa fọn rere wọn níjọ́ tí Abubakar radiyallahu ta'ala anhu tó wọn àtànẹ́bì sásìrò kòtò gáàrú Thawr tí wọ́n ń ṣe hijira láti Mẹ́kà lọ sí Madina tá a sọ fúnra wa nínú rẹ́kọ̀dù tó kọjá Abubakar radiyallahu ta'ala anhu ń gba yọ̀ǹda lọ́dọ̀ ànábì nígbà tán fẹ́ wọnú kòtò pé jẹ́mi ọkọ́kọ́ wọ bẹ̀ náà nítorí àyíbá mọ̀ nǹkan burúkú kan lè wà ń bẹ̀ nǹkan dábàá kan lè sápamọ́ síbẹ̀ tí ó ṣe ìwà ànábì lọ́sẹ̀ jẹ́mi ọkọ́kọ́ wọ bẹ̀ náà tó bá ṣe mí lọ́sẹ̀ èmi nìkan mo kú tó bá ṣe wọ́ lọ́sẹ̀ odindi ìjọ ló kú ọwọ́ afẹ́mi ara ìyá ànábì òun ló kọ́kọ́ wọ bẹ̀ ó dà gbé ǹjẹ́ ẹjọ́ tí mo ṣe rẹ́kọ̀dù
tí n padà ń tún gbọ́ mo rí i pé gáàrù Thawr àti gáàrù Hira mò ń gbé síra wọn gbé bá ti fẹ́ ní gáàrù Thawr gáàrù Hira ní jáde ní ẹnu mi àpáta méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí ó jọra wọn ní ìlú Mẹ́kà. èyí tí ń jẹ́ gáàrù Thawr ọ̀tọ̀ ìyẹn níbi tí wọ́n sá sí nígbà tán lọ sí Madina. gáàrù Hira òun ló wà ní ọ̀tọ̀ níbi tó ń wà ìgbẹ̀là nẹ́bì tí mọ́ lọ ṣe ìrántí Ọlọ́run kó tó di pé wà yìí sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam. ìgbà tí wọ́n á ń ṣe rẹ́kọ̀dù náà tí ń sáré sọ̀rọ̀ nítorí mínítì tí nkì ń fẹ́ kó gùn wọ́n bá ń pe gáàrù Hira èyí sì ń ka gáàrù Thawr so inna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi. kí la fẹ́ lò ní pé ẹtùwò tadhiya ẹ wo sacrifice tí Abubakar radiyallahu ta'ala anhu ṣe fanabi lọ gẹ́gẹ́ yẹn tẹ́ ẹ bá fẹ́ karú ẹ̀ lè ká tán kò lópin. wọ́n ta property wọn wọ́n ta nǹkan ní wọn nítorí ànábì sọlá ní pé wọ́n tiẹ̀ kúrò Mẹ́kà lọ sí Mẹdínà yẹn náà tútó wọ́n da gbogbo nǹkan ní ilẹ̀ ńbẹ̀ wọ́n fi ìyàwó lẹ̀ ẹlòmíì lùzì ìyàwó ẹ̀ ẹlòmíì lùzì ọmọ ẹ̀ dọ̀tẹ́ ẹ̀ ẹlòmíì pàdánù gbogbo ọ̀rẹ́ ẹlòmíì pàdánù gbogbo ẹbí ẹ̀ wọn ẹbí rẹ̀ dì sónú nípa àwọn ọ̀fẹ́ mọ́ nítorí nípa gba Islam ẹni tó ṣe àwọn tó ṣe báyẹn nítorí Islam tó nítorí kẹ́sìn ó lè dọ́dọ̀ tiwa lénìí fún wọn lè gbẹ́sìn lárugẹ ká ànábì ó lè wà successful nínú mẹ́sẹ̀jì ẹ̀ tó yẹ ká rí láì fi wọn tó yẹ ká mọ̀ wábi tí wọ́n kù sí. sàábì kan ẹgbẹ́ wọn Hassan ibn Thabit radiyallahu ta'ala anhu òun ní gbogbo àwọn sahaba ó ní inna dhawaiba min fihrin wa ikhwatihim qad bayanu sunanan linnasi tuttaba'u qad bayanu sunanan linnasi tuttaba'u. ó ní ṣẹ̀rí àwọn àgbààgbà nínú àwọn ìran Fihr ìran ànábì ìyẹn àwọn ará Mẹ́kà wa ikhwatihim àtàwọn ará Madina táwọn ànábì wá bá ní Madina ìyẹn àwọn muhajirina àtàwọn ansọ́rù ní sọ òní qad bayanu sunanan linnasi tuttaba'u qad bayanu sunanan linnasi tuttaba'u. wọ́n ti ṣàlàyé ẹ̀sìn fún gbogbo aráyé wọ́n fẹ̀mí wọn ṣàlàyé ẹ̀sìn wọ́n fi wàhálà àwọn àtòwò wọ́n fi jẹ́ kẹ́sìn ó múlẹ̀ yarda biha kullu man kanat sari'atu. ẹ̀sìn tí wọ́n gbé wá gbogbo ẹni tó bá jẹ́ sí pé àdámọ́tọ́lọ́ ń dá ní taqwal ilahi ìbẹ̀rù Ọlọ́run yóò yọnu sẹ́sìn ọ̀hún wabil amri alladhi shara'u sajiyatun tilka fihim ghayru muhdathatin innal khalaiqa fa'lam sharruhal bid'u innal khalaiqa fa'lam sharruhal bid'u in kana fin nasi sabaquna. tá a bá fẹ́ wá àwọn aṣáájú nínú ayé pé àwọn wo la ṣáájú bá a dáhùn mu lẹ́yìn àwọn sọ̀hábà nàbì fakullu sabukin lè adínà sabukihim taba'un fakullu sabukin lè adínà sabukihim taba'un. ẹni tẹ́ ẹ lè sọ pé já ṣáájú jù nínú ká kírun nínú ká gbààwẹ̀ nínú ká bẹ̀lọ́hún nínú ká ṣe wàhálà fọlọ́hún gbogbo ẹni tẹ́ ẹ bá lè fi aṣáájú ròyìn aṣáájú tiẹ̀ ń tọ́ tàwọn tó kéré jù nínú sọ̀hábà lẹ́yìn ni yẹn ní kò sí bó ti lè mọ wàhálà ṣe tó nínú ẹ̀sìn lénìí ọmọ ọ̀tọ̀ yìí tó kéré jù nínú àwọn sàhábà nẹ́bí ọmọ ọ̀tọ̀ lẹ́yìn ni ẹ ń pé wọ́n ti ẹ̀rá nẹ́bí sójú nǹkan tó pàápín tèmi àti ẹ̀ lè ní nísìnyí ká lára nẹ́bí sallallahu alayhi wa sallam pàápín tá a lè rí nísìnyí pé mo lára nẹ́bí sallallahu alayhi wa sallam. àwọn ń fojú rí i wọ́n ń kọ́ ẹ̀sìn direct lọ́dọ̀ rẹ̀ àwa mú ẹ̀sìn lọ́nà tó wà speculative pé ok àwọn kan ní ànẹ́bí ṣe báyìí àwọn kan ní bá ànẹ́bí ṣe máa ń ṣe ni à ń doubt à ń wò ó wà speculative àwọn mú lọ́nà tó dájú ní sọ́ọ̀sì tó ti wà reliable ni wọ́n ti ń tẹ̀lé ànábì direct ń pa wọ́n láṣẹ lẹ́ẹ̀kan náà wọ́n ń lò ó wọ́n tún wọ́n aráṣọ rẹ̀ wọ́n rò ogun rẹ̀ wọ́n rí gbogbo nǹkan tán lè fi wá àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run látara ànábì direct. Allahu akbar ànábì tí wọ́n ń fẹnu ara ẹ̀ ṣàdúrà fún wọn láwọn àtànábì nìkan tí yẹn náà tó ní tí wọ́n fi senior wa nínú ẹ̀sìn a lè ka bí tí wọ́n ti jù wá lọ a lè ka tán. Ọlọ́run wá ròyìn àwọn sàhábà ó ròyìn àwọn muhajirin àwọn ará Mẹ́kà tó lọ Mẹ́dínà ó tún ròyìn àwọn ará Mẹ́dínà tó tẹ́wọ́ gba àwọn ará Mẹ́kà àwọn sàhábà nàbì ridwanullahi alayhim ó wá ròyìn kàtígórì kẹta bí tèmi àti ẹ fọ́ọ̀lù sí ó ní walladhina ja'u min ba'dihim àwọn tó dé lẹ́yìn gbogbo àwọn aṣáájú wọ̀nyí nínú àwọn ará Mẹ́kà àtàwọn ará Mẹ́dínà àwọn tó kù tán gbà sílámù lẹ́yìn wọn lẹ́yìn àwọn àkọ́kọ́ ó ní yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. nígbà tí wọ́n dé wọn mọ̀ sí pẹ̀lú àwọn sàhábà tó ṣáájú wọ́n tọrọ àforíjìn fún wọn ni wọ́n tọrọ àforíjìn fúnra wọn kí Ọlọ́run foríjìn wá foríjìn àwọn sàhábà tó ṣáájú wa ìyẹn wọ́n bá rí láì fi wọn kan wọ́n tọrọ àforíjìn fún wọn ni wọn ò máa fojoojúmọ́ wá ibi tí wọ́n kù sí kàn máa wá káàkiri wala taj'al fi qulubina ghillan lilladhina amanu. Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ nínú suratul Hashri ó láwọn àwọn mùmíní gidi tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà
àdúà ni wọ́n fi ránṣẹ́ sáwọn sàhábà. Wọ́n wá ń ṣàdúà pé Ọlọ́run má fi kíni kọ́wọ́ àwọn sàhábà sí wa lẹ́mìí, má fi kọ̀ǹdọ̀ yí ọkàn dà wá láàmú sáwọn sàhábà. Yẹn ni pé má jẹ́ kọ́kàn wo dọ̀tí sí wọn, má jẹ́ kó jẹ́ pé láì fi wọn láàmú wá pé Abu Musa al-Ash'ari wọ́n lọ dáràn kan báyìí, wọ́n ní Muawiya wọ́n lọ dáràn kan báyìí, wọ́n lá Abu Huraira wọ́n ló ṣe nǹkan báyìí, wọ́n ló purọ́ mọ́ Ànábì láì fi àwọn sàhábà Ànábì. Má jẹ́ kó jẹ́ ńlá máa fi ojoojúmọ́ ìgbésí ayé wa wá káàkiri, má fi gílù wọn, ìbínú wọn, àtakò wọn láì fi wọn, má fi sí wa lọ́kàn. Rabbana innaka ra'ufur rahim. Ọlọ́run ní àdúrà táwọn ẹni rere tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà, àdúrà táwọn máa ṣe nìyẹn. Bí lànà wọn ó ṣe rí nu lójú ọ̀fà nígbà tí wọ́n wá bí ìkan nínú àwọn ọmọ Hussein ọmọ Ali radiyallahu ta'ala anhu. Hussein ọmọ rẹ̀ tí wọ́n bẹ́ lórí, ó bímọ kan tó sọ ní Ali, ó kọ bàbá rẹ̀. Àwọn kan wá bí, àwọn kan ń sọ̀rọ̀ àwọn sàhábà, wọ́n sọ̀rọ̀ Abubakar, Umar àti Usmanu àtàwọn sàhábà míì, wọ́n sọ̀rọ̀ wọn láì dáa lóṣojú rẹ̀, wọ́n ta ń gbà wọ́n jẹ́ wọ́n ṣe pẹ̀lẹ́ wọn nínú àwọn ará ìlú Iraq. Ni wọ́n sọ fún wọn pé ǹjẹ́ yìí ń bẹ́nu àwọn muhajiri náà tí Ọlọ́run sọ pé àwọn tí wọ́n kọ́kọ́ gba Islam tí wọ́n migrate láti Mecca lọ sí Medina, ǹjẹ́ yìí wà nù wọn? Wọ́n ní rárá. Wọ́n ní ǹjẹ́ yìí dẹ̀ wà nù àwọn Ansọ́rù tọ́lọ́run sọ pé àwọn ni wọ́n tẹ́wọ́ gbà àwọn muhajiri tí wọ́n tẹ́wọ́ gbà Nabi Medina, ǹjẹ́ wà nù wọn? Wọ́n ní rárá. Wọ́n ní kátígórì mẹ́ta lọ́lọ́run pín wá sí o. Ó ní ǹjẹ́ wà nù kẹta tọ́lọ́run sọ pé àwọn tó dé lẹ́yìn àwọn tá a sọ yìí, àwọn méjì yìí, àwọn tó dé lẹ́yìn wọn wọ́n ń ṣàdúrà fún àwọn méjì, wọ́n ń tọrọ àforíjì fún wọn, wọn wá láì fi wọn, wọ́n sì ń sọ pé Ọlọ́run má fi ìbínú wọn àti láì fi wọn sí wa lọ́kàn, ǹjẹ́ wà nù wọn? Ọ̀hún àdàkẹ́. Ó ní tẹ́ ẹ bá ti sínú mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ mọ̀ pé ẹ ṣe mùsùlùmí. Ẹ yé wá láì fi àwọn sàhábà, ọmọ Ali ọmọ Hussein ní sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn pé ẹ yé wá láì fi àwọn sàhábà káàkiri, kí lẹ fẹ́ fi ṣe? Tilka ummatun qad khalat. Àwọn ìjọ wọ̀nyẹn ti kọjá, lahama kasabat. Tán bá ní rere kan tí wọ́n ṣe, Ọlọ́run ni ó san wọ́n lẹ́san. Tán bá láburú kan tí wọ́n ṣe, Ọlọ́run ni ó san wọ́n lẹ́san. Walakum ma kasabtum. Iṣẹ́ ti yín ọjọ́ tiwọn. Wala tusaluna amma kanu ya'malun. Tá bá fẹ́ ṣèṣirò ti yín, níbi ọ pé kí ló tá Abubakar ṣe báyìí, kí ló kan tiẹ̀ ń bẹ̀? Á bi Abubakar lọ́tọ̀ ní tóun gbáyé ṣe, á béèrè lọ́wọ́ Umar lọ́tọ̀ kí tóun gbáyé ṣe, á wá béèrè lọ́wọ́ wọn náà kí ló gbáyé tiẹ̀ ṣe. Gbogbo ẹni tó bá dọ̀rọ̀ sàhábà lẹ̀ fún ridwanullahi alayhim tí ń sọ̀rọ̀ wọn láì dáa, tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ fún àwọn rìpọ́ọ̀tù kan tọ́lọ̀ mú láwọn àwọn sources kan tí ó wà reliable tí ń fi hàn ọ́, béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé n tó ń bá mi discuss yìí, ṣé tí ń bá wọnú sàárè sọ́lọ́hún ó bì mí, ṣó wà nínú béèrè tọ́lọ́hún ó béèrè lọ́wọ́ mi nínú sàárè? tó bá ní rárá wá béèrè lọ́wọ́ rẹ̀ pé tí n bá wá bọ́lọ̀ ń dúró níjọ́ àkìyàmọ̀ tí n rojọ́ tí n bí mi pé mo ti rówó kí mo fowó ṣe, ọjọ́ orí mi kí mo fi ṣe, àkókò mi kí mo fi ṣe, ìmọ̀ mi kí mo fi ṣe, tí n bá ń béèrè àwọn ìbéèrè wọ̀nyí lọ́wọ́ mi ṣé yóò béèrè tàwọn sàhábà lọ́wọ́ mi? tó bá ní rárá wá sọ fún pé kí la kàn mí ń bẹ́ẹ̀, kí la kàn mí ń bẹ́ẹ̀. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ rìpọ́ọ̀tù táwọn èèyàn gbà wá ń pa àwọn àṣìṣe àwọn sàhábà, especially lẹ́yìn tá Nábì lọ tán sallallahu alayhi wa sallam. èyí tó wà reliable ń bẹ kéré o, èyí tó wà reliable ń bẹ ó kéré. wọ́n ní wọ́n sọ wọ́n pé làwọn tán yẹn, wọ́n ní àwọn tó kọ́ kalẹ̀ ọ̀rọ̀ òṣojú wọn kódà 100 years 150 years ti kọjá kí rìpọ́ọ̀tù yẹn tó bẹ̀rẹ̀ sí ni mọ̀ kán tó mọ̀ kọ́ kalẹ̀. ọ̀rọ̀ kéré ní bí ọ̀bá lé yóò dín. kọ̀ wá sáwọn àfáà tó fi bẹ́ẹ̀ wádìí pé a fẹ́ wádìí chain àwọn rìpọ́ọ̀tù yìí, èwo ló fẹsẹ̀ múlẹ̀ èwo ni ò fẹsẹ̀ múlẹ̀ ń bẹ, wọ́n ṣe kídímọ̀ rẹ̀. ṣẹ́ra àwọn Imamu Malik, àwọn Abu Hanifa, àwọn Imamu Shafi'i àtọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀ bẹ́ẹ̀, ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ tafsir Qur'an, ọ̀rọ̀ hadith, ọ̀rọ̀ bó làwọn èèyàn ó ṣe gbẹ́sìn yé ni wọ́n mójútó. wọn kọ́ tírà tàríkh, wọn ò tètè mójútó tàríkh. àwọn tí wọ́n tètè bẹ̀rẹ̀ à ń kọ tàríkh àwọn Shia ni, àwọn tí wọ́n ní issue against àwọn sahaba Nabi ridwanullahi alayhim, àwọn ni wọ́n tún kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ tàríkh. ọ̀rọ̀ tọ́tẹ̀ ní bá dẹ̀ kọ́ ń pẹ́ ni tí wọ́n náà lérí láì lé lérí. èèyàn fẹ́ béèrè ọ̀rọ̀ láìfì rẹ, ọ̀rọ̀ láìfù rẹ, ó fẹ́ understand láìfù rẹ, ó wá lọ bá wọn ọ̀tá rẹ̀ ọ̀dọ̀ wọn, àwọn ló ń lọ interview pé mo fẹ́ understand lágbájá. ṣé ó expect kí wọ́n sọ rere ń parẹ́? of course dáadáa tán bá mọ̀ ń parẹ́ wọ́n yí padà sábú. so àwọn Shia ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ tàríkh bíi Waqidi tọkọ Magazi, ẹnu kò pé Waqidi ó wà reliable. àfa Waqidi tọkọ Magazi tíra rẹ̀ gbajúmọ̀ pé kìí ṣe ẹni tó wà reliable tẹ́lẹ̀ gbọ́tàn àwọn sàhábà lọ́dọ̀ rẹ̀, wọ́n ní mọ̀ kúrọ́. àwọn tó bá lùgbà wọn kárọ́ mọ́ lẹ́nu àwọn Imam Ahmad, wọ́n ní matrukul hadith, bọ́ bá fún yín ládìsí ẹ̀gbọ́dọ̀ gbà ẹ̀mẹ́dọ̀dọ̀ ẹ̀ rárá, ìmọ̀ kúrọ́. àwọn tó bá lùgbà àṣà lè mọ̀ wọ́n, àṣà lè mọ̀ ju àwọn tó bá lùgbà lọ. bẹ́ẹ̀ ni ta tí wọ́n ń pè Kelbi
Hisham al-Kalbi, Muhammad ibn Hisham al-Kalbi, Lut ibn Yahya, àwọn tẹ́ẹ̀mọ̀ rí nínú àwọn rìpọ́ọ̀tù láì fi àwọn sọ̀hábà nù wọ́n sọ ìsọkúsọ nípa Muawiya láwọn nǹkan tẹ́gbọ́ tẹ́mọ̀ pé àwa gan tá a bá nẹ́bì láyé gan ò lè wu apò kí tó báyìí a lè báyé jẹ́ tó báyìí wọ́n sọ ìsọkúsọ nípa Ali nígbà lẹ́ni tó bá nẹ́bì jagun Badr tó jẹ́ bá ja tó bá nẹ́bì gbogbo ìgbésí ayé Ali pẹ̀lú ànẹ́bì ló fi lò gbogbo ìgbésí ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ kékeré ló ti wà lọ́dọ̀ ànẹ́bì ká ànẹ́bì tó dá ànẹ́bì gẹni tí ń gbélé ànẹ́bì ọmọ tá ànẹ́bì tọ́ dàgbà ọmọ tí nùbúwà tọ́ dàgbà tàlàmíìzù nùbúwà níwùwà báyìí behaviour táwa gan lé níjà sí yóò ló ń jà sí yóò ló ń jà sópò ipò níjà sáṣẹ tó báyìí láyé jọ lójú tó báyìí wọ́n portray Ali bí ẹnìkan tí ń ṣàǹwọ́ láǹtipá tí ń ti torí ọlá tí ń fi ń dẹ́jẹ́ lẹ̀ bó ti wọ́n láì fi Ali wọ́n láì fi Aisha wọ́n láì fi gbogbo àwọn sahaba Abu Musa al-Ash'ari wọ́n jẹ́ ó look like ẹni tó sílì ẹni tó gọ̀ gan tí ọmọ tí ń ṣe tí wọ́n mú làákàyè rẹ̀ ṣeré tí wọ́n sọ pé àwọn èèyàn kan wá àwọn látọ̀dọ̀ Muawiya látọ̀dọ̀ Ali ẹ̀yìn náà èèyàn kan wá àwọn sọ pé àfi àwọn méjèèjì mọ́ àwọn ìtàn tó wíẹ̀dì yẹn àwọn tẹ́ẹ̀rì tí wọ́n máa ń sábà gbà wájú àwọn márùn tí mo dákọ̀ yìí ni àwọn tẹ́ máa ń gbà àwọn ìtàn yẹn wájú àwọn márùn ṣíà ní gbogbo wọn òpùrọ́ ni wọ́n àwọn tó bá wọn lò gbá kọ̀ǹfàmù pé òpùrọ́ ni wọ́n máa ń hun tàn wọ́n máa ń hun ìtàn tí ò sójú wọn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí wọ́n gbà wá wọ́n ní wọ́n pé wọ́n kàn rẹ́ nìkan wọ́n ní àwọn ní bàbá yìí ó lóun bẹ́ẹ̀ nìkan láyé tí ọ̀rọ̀ yẹn sojú gbèsò àwa gba rìpọ́ọ̀tù yìí wá látọ̀dọ̀ ẹ̀ èwo ló fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ èwo ni ò fẹsẹ̀ múlẹ̀ ńbẹ̀ wọ́n ṣàkódùdù ẹ̀jọ́ ìyẹn ni Imamu Tabari ṣe rahimahullah nígbà tí Imamu Tabari kọ Tarikhul Muluk Tarikhul Rusul wal Muluk ó ní gbogbo rìpọ́ọ̀tù tẹ bá rí inú tíra mi yìí ó ní ẹ má rí láì lérí gbogbo ẹ̀ ń bí muqaddimah ní sí ń sọ bẹ́ẹ̀ ó ní mo fẹ́ kó tíra ìtànjọ tí ó wà comprehensive tí ó kó gbogbo tí wọ́n ń sọ pé àwọn olóògbé wọn ni wọ́n pé ayé pápátá mo fẹ́ kó jọ síbẹ̀ ọwọ́ àkùsọ́wọ́ ọ̀tọ̀ báńkà kọ tẹ̀síwájú nù wádìí kí ló fẹsẹ̀ múlẹ̀ kí ni ò fẹsẹ̀ múlẹ̀ ó yanjú ara rẹ̀ níbi preface tíra rẹ̀ lẹ́yìn fìrọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ lọ́mọ́rọ̀ wájú lélẹ́ níjọba ní ẹ kódà Imamu Tabari ló sọ bẹ́ẹ̀ Imamu Tabari nù tàríkì rẹ̀ ló sọ bẹ́ẹ̀ Imamu Tabari ti yanjú ara rẹ̀ níbi muqaddimah wípé ẹnu àwọn tí mo ti gbọ́ rìpọ́ọ̀tù yìí mo ti dákọ̀ wọn ìwọ wá lọ ṣèwádìí lọ study chain gbogbo rìpọ́ọ̀tù yìí ṣé rìpọ́ọ̀tù yìí fẹsẹ̀ múlẹ̀ sáwọn èèyàn tó wà reliable ni wọ́n àbí wọn wà reliable ó kù sọ́wọ́ tiẹ̀ èmi kàn fẹ́ ṣàkójọ and academically tí Imamu Tabari ṣe ọ̀rọ̀ǹgì ìyẹn máa ń ṣe bẹ́ẹ̀ l'academic line wọ́n máa pé mo kàn fẹ́ ṣa rìpọ́ọ̀tù jọ lásán èwo wá ló wà reliable nù rìpọ́ọ̀tù yìí ìyẹn tún kù further research tún nìyẹn ìyẹn ni Imamu Tabari ṣe nù tàríkù rẹ̀ ó ṣàkójọ gbogbo wọn ni wọ́n pé tó gbọ́ lẹ́nu àwọn tọ́rọ̀ òṣojú ó ṣàkójọ gbogbo ẹ̀ 100 and almost 200 years lẹ́yìn tí kéèsì sì ṣẹlẹ̀ tán ni Imamu Tabari ń ṣàdúgbò rìpọ́ọ̀tù ìjọ ẹ̀dákun mélòó la lè rí láì lélẹ̀ ṣáwá àti torí eléyìí òbí ń tú Kùránì wo Kùránì ni a máa tọrọ àforíjì fún wọn Kùránì lóhùn tí Ọlọ́run lóhùn ti yọ́nú sí wọn àwa àfihàn lẹ̀ àmọ́ àwa bí láì fi wọn àmọ́ àwa láì fi wọn káàkiri àti àwa láì fi wọn wá jẹ́ bí àwọn rìpọ́ọ̀tù tí ó wà reliable à ń wá sí àwọn tọrọ òṣojú kódà ẹni tọrọ òṣojú ń jọ́ta àwọn wàhálà yìí ń ṣẹlẹ̀ ohun tí ń ṣẹlẹ̀ òye ọ̀pọ̀lọpọ̀ ẹni tọrọ òṣojú níjọ́ táwọn wàhálà yìí ń ṣẹlẹ̀ kí ló bí wàhálà kí ló bí fìtínà òye ọ̀pọ̀lọpọ̀ kódà kò yá àwọn tí ń jà ń pọ̀pọ̀ nú àwọn tí ń jà náà tó ẹ́ sí pé ọ̀rọ̀ òkèrè ló gbọ́ lòun náà fi tẹ̀lé wọn lọ sójú ogun kí wọ́n ní lágbájá sọ báyìí wọ́n ní lágbájá sọ báyìí ní tó bí ìjà yẹn tọ́kọ̀sì ìjà yẹn jù wọ́n ní ni àwọn tí ọ̀rọ̀ sojú ń jọ́ náà kò yé wọn ká tó wá pàwọ́ tá a dé lẹ́yìn wọn láì mọye ọdún àwa la fẹ́ bá wọn parí ìjà la fẹ́ wá tá ń jẹ̀bi láàrin Muawiya àtàlí tá ń jẹ̀bi láàrin Usmanu àti ìyẹn fẹ́ fẹ̀sìn ẹ̀ ìyẹn fẹ́ fi tàfàlà ìyẹn ló já mọ́ pé ra sí àkíyèsí pé fàdọ́yìlú àwọn sàhábà a lè sọ̀rọ̀ ànábì ká má sọ̀rọ̀ àwọn sàhábà a sì lè mọ rírì ànábì ká má mọ rírì àwọn sàhábà a lè nífẹ̀ẹ́ ànábì ká má nífẹ̀ẹ́ àwọn sàhábà ànábì ridwanullahi alaihim. ìyàwó Aisha ó ní dúdú tẹ́ ń sọ pa àwọn sàhábì ànábì yìí kọ̀tọ̀ Imamu Bagawi gba hadith náà ó ní dúdú tẹ́ ń sọ pa àwọn yìí ọ̀tọ̀ ó ní pé Ọlọ́run ọba wọn ti yọ́nú sí wọn ó ti sọ àyàkálẹ̀ ń pọ̀ òun yọ́nú sí wọn kí ni tẹ́ ń wá káàkiri ó ní tẹ́ ń ṣe ìjẹ́ mọ́ rántí ń tà nẹ́bí sọ fún mi sallallahu alayhi wa sallam ń pé la tadhhabu hadhihi al-umma ìjọ yóò ní parẹ́ ìjọ èmi ànábì yìí kò ní parẹ́ hatta yal'ana akhiruha awwalaha títí tẹ́ fi ra wọn tán bá ń dé gbẹ̀yìn tí wọ́n máa ṣépè láwọn ẹni àkọ́kọ́ tí ẹ̀ ti ń rí lé ní abẹ́ rí bẹ́ẹ̀ tí wọ́n máa ṣépè lé àwọn sàhábà ẹni àkọ́kọ́ Ibn Abbas Anas ọmọ Malik Abdullahi ibn Umar aburú wọn ni ẹ máa gbọ́ lẹ́nu àwọn èèyàn Allahu akbar al-Imamu Sha'bi ọba wọn ṣíyàn kan pàdé àwọn Rafida oníṣẹ́ mọ̀ pé ẹ̀yin burú ju àwọn Yehudi àti Nasara lọ wọ́n ní láwa mùsùlùmí tá ń kírun fọ́lọ́hun bó la ṣe burú ju Yehudi àti Nasara lọ ní màá ṣàlàyé fún yín
ṣé láwọn yẹ̀húdí tẹ́ bá bi wọ́n wípé ta ló lóore jù nínú ìjọ yín, ẹ bá bi àwọn júù wípé ta ló lóore jù, ta ló súnmọ́ Ọlọ́run jù nínú ìjọ yín, wọ́n láwọn aṣáájú àwọn ni àwọn tó bá Mùsá ló gbà. tẹ́ bá bi àwọn kírísítẹ́nì pé ta làwọn wòólì nínú ìjọ yín tẹ́ rò pé wọ́n mọ́ jù, wọ́n sọ fún yín pé àwọn disciples méjèèjìlá tí wọ́n bá Ànábì Ìsá ṣe àwọn ẹlẹ́ni Ọlọ́run tó tóbi jù nínú àwọn. tá a bá wá bí ẹ̀yin pé àwọn wo ló burú jù nínú ìjọ yín, ẹ̀ làwọn sàhábí Ànábì tó bá Ànábì ṣe wá rí pé ẹ burú jù àwọn kírísítẹ́nì àtàwọn júù lọ. àwọn kírísítẹ́nì àtàwọn júù ọkàn wọn dá sáwọn àlùmọ̀ wọn ju tiyín lọ. Ọlọ́run jẹ́ kọ́kàn wọn dá sáwọn sàhábà, jẹ́ kọ́kàn wọn dá sáwọn aṣáájú wa nínú ẹ̀sìn. Ọlọ́run la taj'al fi qulubina ghillan lilladhina amanu. Ọlọ́run má fi kọ̀ǹdọ̀ yọ ọkàn àwọn sàhábà, má fi sí ọkàn wa, má jà máa wá láì fi wọn káàkiri ká máa wá ti torí àwọn rìpọ́ọ̀tù tá a gbọ́ tí ò fẹsẹ̀ múlẹ̀ tí ò ṣe é rí láì lélẹ́rí lọ́yẹ́ pé ọ̀rọ̀ ó kọjá kátúpẹ́ lọ́rọ̀ òkèrè, ọ̀rọ̀ tó ti pẹ́ tó ti ràn táwọn àfáà kankan kọ kalẹ̀ tí wọ́n dẹ̀ ń kìlọ̀ fáwọn èèyàn pé akànkọ́ ń tá a gbọ́ kalẹ̀ ní o àwa náà rí láì lélẹ́rí o. àwọn rìpọ́ọ̀tù yẹn Ọlọ́run má jà ti torí ẹ̀ ká wá fẹsẹ̀ kọ lára àwọn sàhábà ridwanullahi alayhim. èyí náà ní ìrántí tí a ní ká mú wá sí etí ìgbọ́ ara wa ní Jímọ̀ tèní. Ọlọ́run má ṣàṣì dúdú iṣẹ́ wa ní àtẹ́wọ́gbà, ẹ má jẹ́ àgbà dúdú iṣẹ́ ẹjọ́ Jímọ̀, ká tètè lọ Jímọ̀ kí a káwẹ̀wẹ̀ Jímọ̀, kí a ka Suratul Kahfi, ká dẹ̀ ṣàṣàlátù kọ́pọ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ Jímọ̀ láyé. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.